wà tó ti wà kí gbogbo ohun tí ń wà kó tó máa wà, ọba tó ti ń bẹ kí gbogbo ohun tó ń bẹ kó tó máa bẹ, ọba tí ó tó máa wà tí ó máa bẹ nígbà tí gbogbo ohun tó ń wà ò ní wà mọ́ àtìgbà tí gbogbo ohun tí ń bẹ ò ní bẹ mọ́. ọmọ Akínsọlá mo tún ti dé sórí ètò fún tèmi, èmi kọ́ ni mo dé, ọlọ́run ọba mi ló dé, ọlọ́run ọba ọba mú dé síbì kan kò lè dé o. àgbéra lórílẹ̀‐èdè Nàìjíríà, agúnlẹ̀ sí orílẹ̀‐èdè Benin Republic, òkìtì àkọ́tà wa kọ́ lè yí o, ọlọ́run ọba Èdùmàrè sì ní ká máa tàtà yìí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lójú móhùnmáwòrán ilé ìtẹ́ tí ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn kan ti darapọ̀ mọ́ wa ní Facebook live, ẹ jẹ́ kó yé wọn bóyá wọ́n kàn já sí lójijì, bá wa pe àwọn ọ̀rẹ́ rẹ àwọn ẹbí rẹ kọ́ bọ́ sórí Facebook live, Adékúnlé Akínsọlá on Facebook, ẹ darapọ̀ mọ́ wa. Jẹ̀rẹ̀gbẹ́ la wà, ẹni tó bá mọ̀ lu Benin Republic dáadáa yóò mọ̀ pé Jẹ̀rẹ̀gbẹ́ ó wà láàrin méjì Àjàṣẹ́ àti Kútọ́nù. èèyàn tí bá ń lọ sí Àjàṣẹ́ láti Kútọ́nù yóò dé Jẹ̀rẹ̀gbẹ́ o, téèyàn bá ń bọ̀ láti Àjàṣẹ́ tó fẹ́ lọ sí Kútọ́nù yóò dé Jẹ̀rẹ̀gbẹ́. Jẹ̀rẹ̀gbẹ́ gangan ni sẹ́ńtà ẹ̀rí ìlú Jẹ̀rẹ̀gbẹ́ la wà, lọ́dọ̀ ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó òdú ni wọn kì í ṣàìmọ̀ fólóko. ọ̀dọ̀ ọba Àṣàmú Ìwọ Adéníyì Àrẹ̀mú Agbolo Ajé 1, ibẹ̀ ni ikọ̀ Movistar TV, Kingston Media, ibẹ̀ la gúnlẹ̀ sí. ẹ̀yin tí ẹ máa wo ètò yìí lórí YouTube, ẹ máa wò lórí Kingston Media ni, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ láǹfààní láti wò wá ní Facebook live, mo kí gbogbo wa kú oríire. mo kí yín l'Amẹ́ríkà, mo kí yín ní London, mo kí yín ní Germany, mo kí yín ní Russia, mo kí yín ní Australia, mo kí yín ní Mecca, ní gbogbo àgbáláyé ní India, mo kí yín lórílẹ̀‐èdè Nàìjíríà, mo kí yín ní orílẹ̀‐èdè Benin Republic tá a wà yìí lọ́wọ́lọ́wọ́. orúkọ tèmi ò yí padà, Akínsọlá Nurudeen Adékúnlé mátàgbàmọ́lẹ̀ wa yín náà ni Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀. ọlọ́run ló dé one, àyàfọ́ ọlọ́run yín lélẹ́yìí, èmi apẹ́mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró. mo kì í sí Mẹ́rẹ̀ntẹ́lú, mo kì í sí Màkàsàrúbà, mo kì í ní gbogbo orílẹ̀-èdè ayé níbi tí ojúmọ́ ti ń mọ́. àwọn kan ń bẹ lóru bá a ṣe ń sọ̀rọ̀ yìí, kábíyèsí ọlọ́run. àwọn kan ilẹ̀ wọn ń ṣú lọ báyìí, àwọn kan ń bẹ láàárọ̀ kùtùkùtù àyè, àwọn kan ìdájí wọn ń bọ̀, àwọn kan fi bí wákàtí 2-3 jù wá lọ. ẹ wo bí ọlọ́run bàbí ṣe ń ṣiṣẹ́ ara rẹ̀. gbogbo wọn tó ní ọ̀sán ọlọ́run, bọ́ bá wòye sílé náà ọmọ ọlọ́run ọba mi ń bẹ. kí ló tún gbé wa padà sílùú Benin Republic? kábíyèsí ọba Àṣàmú Ìwọ ti sọ ọdún àṣà kọjá, gbogbo ilẹ̀ rí. ikọ̀ Movistar TV odidi ọ̀sẹ̀ kan la lò. Koiki Media ó wá bẹ̀. Àkùkọ Àwárí ọmọ Odùduwà tóun ṣiṣẹ́ ní rédíò Nàìjíríà ó wà ń bẹ̀. àwọn pírẹ́sì lọ bí rẹ́rẹ́, àwọn oníwèé ìròyìn olóǹkà tí wọ́n gúnlẹ̀ sílùú Benin Republic ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. àmọ́ wọ́n ní etí tó bá gbà lọ yóò gbà bọ̀. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí ọdún àṣà ń lọ lọ́wọ́. ṣé mo pa àmọ̀ràn gbọ́ jura wa lọ, àmọ̀ràn wò jura wa lọ. oríṣiríṣi àtẹ̀ránṣẹ́, kábíyèsí ọba Àṣàmú Ìwọ Adéníyì gangan wọ́n gba ìpè wọ́n gbà pé ìdí rèé tá a fi padà síbí. a kí ẹ̀gbọ́n wa dáadáa, ọ̀rẹ́ wa dáadáa, ọmọ ìyá wa dáadáa, ọmọ Odùduwà dáadáa tó fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀ dáadáa àti ẹ̀yà rẹ̀, ẹ̀gbọ́n wa Adékúnlé Adépọ̀jù nílùú Amẹ́ríkà. àwa fọlá àti yín a fi kí gbogbo ọmọ kóòtù òjìire tí wọ́n bẹ káàkiri gbogbo àgbáláyé pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ o. a ní súra wa, a sì ní dolódì lẹ́yìn ara wa, àjọ délẹ̀ lérí pẹ̀lú àṣẹ Elédùmarè. Movistar TV àti Kingston Media ọmọ ìyá làwọn méjèèjì, tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n. Kingston Media lọ́lọ́run tún ní kó kún Movistar TV, àwọn méjèèjì ọmọ ìyá ni wọ́n. ẹ kú àmójúbà iléeṣẹ́ tẹlifíṣàn tuntun Kingston Media
tí gbogbo yín tí ẹ bá wa mú mọ́ Movie Star TV táwọn méjèèjì tí wọ́n sì jọ dàgbà láṣẹ Èdùmàrè àti láṣẹ àwọn àgbààgbà tí wọ́n di orílẹ̀ ayé mú. ẹ jẹ́ ń jẹ́ kí kábíyèsí ọba Ṣàmúyì wá kí wọ́n gbòǹ sókè kí wọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn àti gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjèrè káàkiri gbogbo àgbáláyé. kábíyèsí àwọn tí yín kí yín. adúpẹ́ mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lóko àti ní ìrìn àjò àti níbikíbi tẹ́ ẹ wà ní àgbáyé. èmi tí ẹ̀ ń wò tẹ̀sí ń gbóhùn èyí náà ni à ń pè ní Adéníyì Àṣàmúyìwá Àrẹ̀mú, kábíyèsí ọba àṣà àti ìṣẹ̀ṣe fún gbogbo ilẹ̀ adúláwọ̀, tí mo jẹ́ àpèsè àbẹ̀jẹ́ olúkòkì ọ̀ṣẹ́ òtúrá lágbàáyé. mo kí yín ẹ kú ojúmọ́ tó mọ́ gbogbo wa lónìí, ojúmọ́ ire ni yóò jẹ́. àṣẹ. ẹ̀yin tẹ́ ń wò mí inú yín á dùn. àṣẹ. ayọ̀ yín á kún. àṣẹ. ìjọ á máa bíjó fún yín. àṣẹ. bẹ́ẹ̀ ayọ̀ á sì máa báyọ̀ fún yín. àṣẹ o. ìdààmú yín á dópin. àṣẹ o. oríire gbogbo wa bá wa kalẹ̀. àṣẹ o. bẹ́ẹ̀ ni ó rí láṣẹ Èdùmàrè. àṣẹ wa. àṣẹ ń tẹ̀lùmàrè. ẹ ṣeun kábíyèsí ọba Ṣàmúyìwá, ọba àṣà fún gbogbo ilẹ̀ adúláwọ̀, agbolo ajé wà rèé. kábíyèsí ikọ̀ Kingston Media àti gúnlẹ̀ báyìí a sì kó béèrè wá. àkọ́kọ́ ohun tí a kọ́kọ́ béèrè kábíyèsí nínú àwọn ohun tó jẹyọ nínú ọdún àṣà tọdún 2020 ilé ṣe kọjá ṣe àwọn kò oríṣiríṣi làwọn èèyàn ẹ̀ ń kí Ọlọ́run ẹ̀ ń pe Ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá nínú ètò tó kọjá lọ ní ọdún yìí. ẹ sì rí i pé ńjọ́ náà lọ́hùn-ún ọ̀kan nínú àwọn ọjọ́ bíi méje tá a lò tí ẹ̀ ń fi àwọn òrìṣà wọ̀nyí hàn wá. àwa dèdè òòṣà Ṣàngó, wọ́n sáré pé ẹ sáà tó ń tẹnu mọ́ pé Elédùmarè wọ́n á béèrè mo ní ṣé ẹ̀yin gbàgbọ́ Ọlọ́run bẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ dáhùn. ẹ wá jẹ́ ń bá bẹ̀ wọlé. Àlùkùránì ní tàwa mùsùlùmí ó lálẹ́ mọ̀yàn ní mùsùlùmí àti kó jẹ́ pé tí bá ń fẹ́ fún ẹ̀mí ara rẹ̀ ó fẹ́ fún ọmọnìkejì rẹ̀. Bíbélì náà sọ̀rọ̀ ó ní fẹ́ràn ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. kábíyèsí ǹjẹ́ a rí odù Ifá kan ìṣẹ̀ǹbáyé kan tó sọ wípé ká fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa? ẹ ṣe oníbèrè mo kí yín lọ́pọ̀lọpọ̀. ajá ò ní ju ohun yín. àṣẹ wà. ẹ mọ̀ mọ̀ wí. àṣẹ. ẹ sì mọ̀ mọ̀ sọ. àṣẹ. èyí tẹ́ sọ tí wọ́n ní pé kúrò ń bẹ̀ ẹ mú ẹ ní bá wọn sọ. àṣẹ wà. bẹ́ẹ̀ ni ó láṣẹ ìgbìmọ̀. àṣẹ wà. ṣe rí ìbéèrè yín yìí ìbéèrè tó tọ̀nà gidi ni. tí a bá fẹ́ fojú inú wò dáadáa àti bíbélì tẹ́ dárúkọ yìí àti àlùkùránì ọ̀sán ni wọ́n dé. ọ̀sán gangan ni wọ́n dé wá bá àwa oníṣẹ̀ṣe onífá àti olórìṣà. ẹ bá wo àsìkò tí àwọn ìṣẹ̀ṣe nìkan wà lórílẹ̀ ayé, Ọlọ́run gan mọ̀ pé òun ní àwọn ẹ̀dá lórí ilẹ̀ tí wọ́n ń sin òun, tí wọ́n gba òun gbọ́ gidi. ayé ń lọ bó ṣe ń lọ dáadáa, kò sólè, ṣìnà kò pọ̀ tó. àwọn wàhálà tá a rí lóde ìní kò fi bẹ́ẹ̀ sí tó pọ̀. ẹ̀rí ṣé rí ẹ̀yà tó gbọ́ Ọlọ́run gbọ́ jù ní àgbáyé àwa oníṣẹ̀ṣe ni. tá bá ní pé ìgbàgbọ́ inú èdè ìṣẹ̀ṣe ló wà, inú ìran ìṣẹ̀ṣe ni a ti mọ ohun tí ń jẹ́ ìgbàgbọ́. àwa la gbé kankan sílẹ̀ la gbàgbọ́ fún látàrẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. babaláwa ti mọ òrìṣà òkè Elédùmarè láti tó ti pẹ́ kí wọ́n sọ fún wa pé Ọlọ́run Allah àbí bákan bá ṣe ń pè. ṣé rí odùfá tó sọ̀rọ̀ nípa Ọlọ́run ó ti pọ̀ jù. kò wá sí odùfá kan tó sọ̀kalẹ̀ báyìí tó gàtẹ̀ báyìí tí ò dárúkọ Ọlọ́run, tí ò fi tọlọ́run ṣe, àfi babaláwo tí ò bá fẹ́ tu. ṣé wá rí odùfá tó jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ń bẹ, òrìṣà òkè kan ń bẹ tó fìdí ẹsẹ̀ ẹ̀ múlẹ̀ jù láyé gbogbo odùfá 16 òun ni òtúrá méjì.
ẹ̀rí ọdún Ifá òtúrá méjì yìí bí mo ṣe ń wù yìí gbogbo babaláwo pápátá tó bá ń gbọ́ mi yóò mọ̀ pé òdodo ọ̀rọ̀ wà mú tí mo ń wù yìí tí wọ́n bá dá ọdún òtúrá méjì fún ni ẹ lọ gbọ́ bá ṣe kì í fún yìí kódà wọ́n á kì í fi lébi pé wọ́n á ní pé ẹni tó ọdún yìí jáde fún kó mọ̀ lọ kírun kó mọ̀ lọ ṣẹ̀sìn ọdún Ifá yìí yànnàná ohun tí ń jẹ́ Ọlọ́run fún wa ó yànnàná ta ni Ọlọ́run báwo ni ògo rẹ̀ ṣe tó báwo ni agbára rẹ̀ ṣe wà ní àgbáyé lórílẹ̀ alààyè ọdún Ifá ló sọ fún wa ẹ wá wo ọdún Ifá yìí ó ti ń bẹ ṣáájú Kùránì àti Bíbélì kò wá sí ohun tán gbé wá fún wa tó jẹ́ tuntun ohun tá a ti mọ̀ ni wọ́n lọ lu ọgbọ́n àyìnmọ̀ àlùmọ̀kọ́rọ́ yìí wá fún wa ni wọ́n á gbé wá padà fún wa wọ́n péǹtì ẹ̀ wọ́n yá iye ẹ̀ náà fi gbé wá fún wa bí ó sì bẹ́ẹ̀ ohun tá a ti mọ̀ náà tún ń tà fún wa lọ́wọ́n ṣùgbọ́n èyí ni kò jọ wá lójú jù torí ọgbọ́n àtijẹ àti mu ni oníkálukú wa ń bá ká lórílẹ̀ ayé ní òótọ́ òfin sí lórí ilẹ̀ ayé mọ́ ṣùgbọ́n díẹ̀ tó wà lẹ̀ náà yóò tó wá lò lọ́jọ́ wájú ó jẹ́ bí àárín ṣe jẹ́. ọṣẹ ìtura méjì. òtura méjì. ó já mọ̀ pé ọba òrìṣà òkè ń bẹ. bẹ́ẹ̀ ni. kábíyèsí ǹjẹ́ àjọṣepọ̀ kankan wà láàrin ẹ̀yin oníṣẹ̀ṣe àtàwọn ẹlẹ́sìn tó kù àwọn olórí ẹlẹ́sìn tó kù ǹjẹ́ lájọṣepọ̀ iṣẹ́ àmọ́pá kan bẹ eléyìí tí ń bọ̀ sà irọ́ o alẹ́bàṣẹ́ o wọ́n bẹ́ẹ̀ nù kìrìsìtẹ́ ṣe lájọṣepọ̀. ẹ ṣeun olóòtú ṣé rí àárín yìí tí a bá sọ pé a ní àjọṣepọ̀ a kàn ń tanra wa ni èyí tàjọ ní bí àjọṣepọ̀ sẹ́ tójú ni kò dénú tójú ni ẹ wò lápẹẹrẹ gbogbo àwọn táwọn ń wí yìí pátá ní àwọn ẹlẹ́sìn tí wọ́n dé yìí tòru náà fún wa ń bá wa oníṣẹ̀ṣe ṣùgbọ́n ohun tá a fún wọn yẹn tó bá di lọ́sàn-án wọ́n fi ń bú wa ni wọ́n fi mọ tako wa tó bá wá bá wa wọ́n á bẹ̀ wá ọlá pé ohun tá a jẹ gan ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́n wọ́n bá ti bẹ̀ wá tó ti fi owó díẹ̀ fi gún wa lọ́wọ́ àgbẹ̀ndákẹ́ èébú yẹn ò tún jọ kan fún wa mọ́ ẹ̀rí tó bá di pé wọ́n ní pé ìpàdé kan wà wọ́n ní di pásítọ̀ wọ́n ní di ìmáàmù wọ́n ní di oníṣẹ̀ṣe gbogbo akóra síbẹ̀ àmọ́ wá kíra wa ní kí tí ò dénú ṣùgbọ́n ẹ̀rí ohun tí mò ń wí iṣẹ́ ó lè lára ẹnìkan ju ẹnìkan lọ nígbà táwa ṣe ìwádìí tá a fi ẹ̀mí rẹ̀ lè fi wọ àárín ara wa ó lè lára àwọn mùsùlùmí ju àwọn kìrìsìtẹ́nì lọ àwọn kìrìsìtẹ́nì wọ́n máa ń lára balẹ̀ súnmọ́ oníṣẹ̀ṣe wọ́n máa ń lágbọ́yé díẹ̀díẹ̀ sí oníṣẹ̀ṣe àtakò wọn kì í pọ̀ tó àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn ìsìláàmù yẹn bí pé wọ́n rọ wọ́n ní wọ́n gbé ọpọlọ wọn kúrò wọ́n gbé mìíràn síbẹ̀ kò jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn tẹ̀ kó nídìílé ìran Yorùbá àbí ìran adúláwọ̀ ẹ̀rí àwa sì wá rí i pé iṣẹ́ wọn yìí nígbà pé wọ́n ń bú Ọlọ́run ni Ọlọ́run tó dá wọn sílẹ̀ Áfíríkà wọ́n sọ fọ́lọ́run pé Ọlọ́run ṣe tó gbé àwọn síbi tí ò ṣe gbé àwọn síbi tí èdè táwọn ń sọ lẹ́nu yìí tó ti wá torí bẹ́ẹ̀ làwọn ń rí wọn sí ẹ̀ ń fọ Yorùbá ẹ̀ lẹ́ ń sọ pé ẹ kì í ṣe ìran Yorùbá ẹ̀rí ṣe rí àjọṣepọ̀ tó wà láàrin wa ṣe ti rọ́ ni nítorí gbogbo kò sí ohun tó lè ṣe ẹ wo ṣe rí ohun tí mò ń sọ ní Yorùbá yìí báyìí ibi táwọn ẹ̀dá tá a gọ̀dé tí n bá tíráyè tí mo túmọ̀ ẹ̀ sí Árábù nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa dọ̀bálẹ̀ fún wọ́n máa sàlámọ̀ mi wọ́n máa ṣe Allahu Akbar Allahu Akbar ohun tí mo dẹ̀ ń sọ yìí bóyá mò ń bú wọn ní o wọ́n dẹ̀ máa yan Ọlọ́run lára mi àmọ́ n bá gbọ́ tọ̀rọ̀ jáde nínú kéwú tí mo sọ sí Yorùbá bọ́n sì máa wò mí bí ẹran tí ó gbé mángòrò ni òótọ́ ọ̀rọ̀ ni mo gbé kó nu Kùránì o ni mò ń dẹ̀ ń tu sí Yorùbá o tó bá dẹ̀ ń gbọ́ Yorùbá yẹn wọn à ní mira àmọ́ tí n bá gbé irọ́ kó nu Yorùbá tí mo tu sí Arab wọ́n máa kígbe Ọlọ́run ní Allahu Akbar sallallahu alaihi wasallam irọ́ mo dẹ̀ ń pa fún wọn àrùn tó ń ṣe wọ́n láfíríkà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ èdè Arabu ni wọ́n fi ń bú wa láti tún yin ẹni tó ń bú wa bàtà àmọ́ wọn tán wí ẹ̀rí ìṣẹ̀ṣe wa Yorùbá wa wọ́n bá ní pé Adékúnlé
bá ní pé mọ́tàgbà mọ́lẹ̀ direct àti mọ ohun tí ẹnìyẹn ń sọ àwọn bá ní pé láwàní bá ní razak ó ṣẹ̀ṣẹ̀ lọ gbé lọ́wọ́ àfáà yẹn pé kí ni ìtumọ̀ razaki á ṣe ìtumọ̀ ìfún rẹ ọ̀nà ti jìn inú kó fi kún àbí kó di fún ọ ṣùgbọ́n Adékúnlé mọ́tàgbà mọ́lẹ̀ ó nídìí àti lọ béèrè lọ́wọ́ ẹni kankan ó ti mọ ohun tí ẹnìyẹn ń sọ ẹ̀rí ṣé ẹni ló fà ní àjọṣepọ̀ ò lè sí láàrin wa jù bẹ́ẹ̀ lọ ọpẹ́ mi tó pọ̀ rèé o ẹ̀yin ẹ̀ tẹ́ ń wò mí ẹ̀ ní rí láyé àti láyé kí babaláwo àbí oníṣẹ̀ṣe kó wá ìrànlọ́wọ́ kan lọ́sọ̀rọ̀ àfà ẹ̀ ní rí láyé nígbà babaláwo náà ó ṣe títí ló su ní kòrónà bá yọ ó wà lọ bá àfà ẹ ràn mí lọ́wọ́ kí ni mo lè ṣe irú olúgbòhun mo lè lò tí fi rí jọ kó lè sí àfà pásítọ̀ ló ń wá ìrànlọ́wọ́ àdó babaláwo tó túmọ̀ sí pé bí irọ́ bá lọ fógún ọdún ọjọ́ kan ṣoṣo ni òótọ́ yóò bá bí tí à ń bá ọ̀rọ̀ wa bọ̀ ni inú wa sì ń dùn pé ohun tá àwọn àgbà wí ó ń ṣẹlẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ ó jẹ́ bó ṣe jẹ́ ọlọ́dún. Kábíyèsí ẹnu mi ò gbà ẹ foríjì mi àmọ́ ipò tí mo wà níbi tí mo ti jókòó tì yín nípa káfọ̀rọ̀ wà ní lẹ́nu wò ló lè mú kí n mọ̀ bí yín láwọn nǹkan kan ẹ dákun ẹ foríjì mi ẹ foríjì mi ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí àwọn àgbà àfáà kan ń gbọ́ yín o Facebook live àwọn àmì ẹ̀ báyìí àwọn àgbà wòlíì ń gbọ́ yín lágbàáyé bá ṣe wà yìí ẹ sì fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. ẹ wò ó wọ́n ní ohun tí yóò bá lè sọ ní gbangba mo wulẹ̀ sọ ń kọ̀rọ̀ kó mo wulẹ̀ sọ ń kọ̀rọ̀ gbangba yére o. mo mọ̀ pé gbogbo kámẹ́rà wà lórí mi ò fi sọ àìmọye ọ̀rọ̀ ni mo ti sọ mo ń retí ẹni tó máa fún mi lésì ẹ̀ àbí tó máa takò mí lórí ohun tí mo sọ yìí nítorí màá mú púrúfù jáde lórí ohun tí mo ń sọ ẹ wo tòmátì ọyọ kan ó lè bọ ọ̀pọ̀lọpọ̀ tòmátì jẹ a ní kí gbogbo àfáà ló ń tọ babaláwo lọ ẹ ṣeun a ní kí gbogbo pásítọ̀ ló ń tọ babaláwo lọ ṣùgbọ́n ọ̀kan méjì inú wọn yìí ó ti bà orúkọ wọn jẹ́ bí tí ọ̀kan méjì inú ti àwa gàlagà yóò ṣẹ̀ṣẹ̀ náà ó ń bà orúkọ wa jẹ́ lórílẹ̀ àgbáyé ẹ̀rí àtúnṣe láṣẹ ṣùgbọ́n ó dájú wípé babaláwo kan láyé yìí kò ní lọ bá pásítọ̀ àbí imam pé ràn mí lọ́wọ́ èyàn ò lè ṣẹlẹ̀ láyé a lè rí pásítọ̀ àbí imam kó mọ̀ wá ràn lọ́wọ́ lọ́wọ́ babaláwo ó lè mọ̀ wá ràn lọ́wọ́ wá ṣùgbọ́n a ní rí oníṣẹ̀ṣe láyé kó lọ bá imam pé mo fẹ́ ràn lọ́wọ́ kò lè ṣẹlẹ̀ ẹ̀rí ó jẹ́ ohun tí à ń wí. Kábíyèsí inú ọ̀rọ̀ láti máa mú ọ̀rọ̀ àwọn fídíò ṣẹ̀ṣe èyí tẹ́ ẹ ṣe lọ́dún 2020 tí ikọ̀ Movie Star TV tá a wá bẹ̀ àwọn fídíò yẹn wọ́n ti jáde àwọn kan ti jáde àwọn kan tún jáde lọ́wọ́lọ́wọ́ báyìí inú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ láti mú béèrè wa ẹnìkan ń sọ bóyá ẹni náà láǹfààní àti máa wò wá báyìí ìmọ̀ bóyá Germany ló wà bí London ní bí Amẹ́ríkà ní ìṣùgbọ́n ìlú Èkó ni ó wá tẹ àtẹ̀ránṣẹ́ kan ó ní ẹ jẹ́ ṣọ́ra ẹ̀yin èèyàn ìṣẹ̀ṣe iṣẹ́ ẹ̀gbàgbé in tó lé wa kúrò nídìí ẹ̀ tẹ́lẹ̀ bí ká máa fodidi èèyàn bọ̀sà ó níbi kí wọ́n gbé nǹkan èèyàn kí wọ́n lọ bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ kí Ṣàngó pa onítọ̀hún ó lọ́wọ́ pọ̀ láwọn ayé ìjọ́un bí ká máa na mọ́gùn lẹ̀ fóbìn ó ní sáà tó fẹ́ padà bẹ̀ ni sáà fẹ́ máa na mọ́gùn lẹ̀ fóbìn sáà fẹ́ kí olè ó gbé nǹkan wa ká tó ní kí Ṣàngó ọlọ́pàá ni kí olóṣèlú má gbọ́dọ̀ jíwó ká pé kí Ṣàngó ọlọ́pàá èèyàn mélòó ni ó kù ó ní ìsìlámù àti kìrìsìtẹ́nìtì ò rí bẹ́ẹ̀ ọlọ́run wa ọlọ́run sùúrù ni ó ní tó lé àwọn èèyàn kó ń di ìṣẹ̀ṣẹ̀ nù ó ní tá a bá tún padà bẹ́ẹ̀ ní ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fáwọn èèyàn lóògùn tó lé ṣé wọn ò tó ní máa fi ṣe àdánwò iṣẹ́ ní bọ́rọ̀ ó wúwo ẹ̀yin sì lọ bá àṣà ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ẹ sì ń pèrò sínú ìṣẹ̀ṣe ṣé àwọn nǹkan wọ̀nyí ò tó ní máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ rèé. ọ̀rọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó kọ́ ṣé rí ọ̀rọ̀ tẹ béèrè yìí ẹ̀sìn tí mi fún ní àárín yìí ni pé mo kí ẹni tó àwọn tó ń sọ̀rọ̀ yìí ẹjọ́ wọn tọ́ ohun tí wọ́n rí ni wọ́n ń sọ ṣùgbọ́n ó yẹ ká ní àgbọ́yé lórí ohun tí Ọlọ́run fún wa dọ́tà jogún bá lọ́wọ́ bá ńlá wa àti wípé ẹ̀dá alààyè ò lẹ́tọ̀ọ́ àti máa bú Ọlọ́run torí à ń sọ fún wa pé Ọlọ́run ò ṣìṣe rí kò sì lè ṣìṣe tí Ọlọ́run bá ti dá ayé kan tẹ́lẹ̀
tí àwọn Ògún wà ń bẹ̀, táwọn gbogbo àwọn òrìṣà ń bẹ ń bẹ̀, táà ní gbogbo àwọn àṣírí yìí, ṣé á ní bọ́ Ọlọ́run ṣiṣẹ́ lásìkò yẹn ni tí Ọlọ́run wá fi á gbé Kùránì délé ní pé kó palẹ̀ mọ́ àwọn kìíní yẹn kó lórí ilẹ̀ ayé àbí Bíbélì? Ṣáà ní pé Ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ tají pé ohun tó ń ṣe lánàá kò dáa ni? Èèwọ̀ ní fáwọn oníṣẹ̀ṣe. Àwọn olè bẹ́ẹ̀ nìkan sọ pé ohun tọ́lọ́run ṣe kò dáa. Ọlọ́run nìkan ló mọ ètò ilé ayé rẹ̀. Tí kìíní kan ò bá sì wúlò fún Ọlọ́run lórí ilẹ̀ ayé, kìíní yẹn kò ní sún òkè ìpẹ̀ mọ́júmọ́. Lápẹẹrẹ ẹ̀mí níṣẹ́ òbí mo jẹ́ bàbá fún ilé mi. Ohun tí n bá fẹ́ nú ilé mi lónìí, mi ò ní rí lọ́la, mi ò ní jẹ́ kó sún ilé mi lónìí mọ́júmọ́ ọ̀la. Ká tó wá níbọ̀ Ọlọ́run tó dá ilẹ̀ ayé. Tí Ọlọ́run bá ń wo òrìṣà kan lórí ilẹ̀ ayé lénìí, tá rẹ̀ ní ti ń fún ní ẹ̀kọ́, tá fún lépo pa ẹ̀jẹ̀ fún, ó wúlò fún Ọlọ́run lórí ilẹ̀ ayé ni kò tí ì fi parẹ́. Ìṣẹ́jú àáyá tó fún Ọlọ́run Elédùmarè láti pa ohun tí ò fẹ́ rí mọ́ rẹ́. Ẹ̀dá kọ́ ló sọ fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ pé kíní yìí Ọlọ́run ò fẹ́. Tí Ọlọ́run ò bá fẹ́, Ọlọ́run fún rẹ̀ ni ó ṣètò àti mú kúrò lórí ilẹ̀. Elédùmarè ògo fún ẹ o. Kábíyèsí Ọlọ́run. Mo gbọ́ fún ọ. Allahu Akbar. Ẹni tó bá rí Ọlọ́run tó bá mọ iṣẹ́ Ọlọ́run ló mọ ohun tí mò ń sọ yìí. Ọlọ́run fún rẹ̀ ni máa ń ṣètò ohun tí ò bá fẹ́ rí mọ́. Ẹ̀dá ò lè ṣètò ohun tí, báwo ló mọ Ọlọ́run sí? Eré ẹ̀ tó pé tó mẹ́tọ́ Ọlọ́run ń ṣe. Ìwé ìdájọ́ Ọlọ́run ṣe sí wọ́n mọ̀ ọ́n. Tó fẹ́ fi á mọ ohun tí Ọlọ́run ò fẹ́ àbí ohun tí Ọlọ́run fẹ́. Irú ẹ̀dá tèmi jẹ́ níwájú Ọlọ́run, ṣé wọ́n lè sọ fún mi? Ó lè sọ ọ́ ní màá ń pẹ́. Tó bá pè mí kú òru òkùnkùn, ohun tèmi ń bọ́ Ọlọ́run ṣe, ṣé wọ́n lè sọ fún mi? Ó lè sọ, ìmọ̀ rẹ̀ ò dé bẹ́ẹ̀. Ǹjẹ́ ohun táwọn Èṣù, Ògún, Ṣàngó tí wọ́n ń bọ́ Ọlọ́run ṣe ní gbogbo àdí èní, ǹjẹ́ wọ́n lè sọ? Ọ̀dẹ̀ ni ọ́. Tó bá ní pé Ògún wà láyé tí ń ba ayé jẹ́. Àwọn ẹ̀dá abẹ̀ ni wọ́n kó wàhálà kan wá bá, ni wọ́n gba ohun tó fẹ́ jẹ lọ́wọ́ wọn, ni wọ́n gbé mi lé wọn lọ́wọ́, ni ò jẹ́ kí wọ́n ronú jinlẹ̀ mọ́. Náà fi ń fi ohun tó yẹ kó ṣàǹfààní fún wa fi ba ayé jẹ́. Ṣé rí gbogbo àwọn oògùn tán ní pé wọ́n nà sílẹ̀ fóbìnrin, wọ́n ṣe wọ́n ṣàǹkó sí ẹ̀yẹ, ẹ wò ká ṣírò ẹ̀ sí rí ọ̀bẹ tó mọ ọsàn hó tó tún mọ̀ yàn bẹ lọ́wọ́. Gbogbo nǹkan láyé pátá ló ní ẹnu méjì. Ẹ̀dá lè sọ pé bẹ́ẹ̀ ni, ó lè ní pé bẹ́ẹ̀ kọ́. Ọmọ ẹ̀dá la fi rán. Àwọn ẹranko ò ní ìwà yẹn rárá, ṣùgbọ́n ẹ̀dá ènìyàn tó lè ro nǹkan, ó lè lọ wájú, ó lè lọ sẹ́yìn. Ẹ̀rí tí ẹ̀dá bá gba Àlùkùránì nísìn, tó bá gba Àlùkùránì gbọ́ dáadáa tó mú àṣírí inú ẹ̀, ó lè gbé àyà inú Àlùkùránì fi ṣe ìbàjẹ́. Àbẹ́ẹ̀ tí gbọ́ àárín yẹn rí. Àǹfààní mi bẹ ṣe ń wò mí yìí. Àwọn àyà ń bẹnu Kùránì tá a dì dáadáa láì fi kankan sínú ẹ̀, bá a nà sílẹ̀ fóbìnrin, obìnrin á kó mọ́gùn. Bẹ́ẹ̀ ni. Kọ́kọ́rọ́ wà ní Bíbélì. Kọ́kọ́rọ́ ń bẹ tó bá ti lé ẹ̀ bá tilẹ̀kùn ẹ̀ bákan. Sáàmù ni tá a bá hàn sórí pépà tá a dì í. Gbogbo bẹ́ẹ̀ la gbà ká tó wá jókòó sórí ìjókòó tá a jókòó lé nìyí. Ohun tí mo ń sọ yìí kò séyìí tí wọ́n pè mí lórí ẹ̀ tí mi ò lè rojú ẹ̀, torí màá tẹ̀sẹ̀ fún ẹ pé ohun tí mò ń sọ fún ẹ rèé. Sórí ọmọ àyà báyìí nínú Kùránì yẹn, tó mọ Sáàmù báyìí nínú Bíbélì yẹn, lọ gbé wá. Dorí ẹ̀ kúrò báyìí, tó bá kọ́ débi láàrin yìí, kọ́ báyìí, mọ́lẹ̀ ìkó mi gbèsè báyìí, jẹ́ ká so pọ̀. Fi hárí báyìí ní ojú ara rẹ, yọ kúrò, lọ ṣe báyìí, kò òkú sí kò ní ṣe. Ta ló mú síbẹ̀? Elédùmarè ni. Àṣírí tí ń bẹ lọ́wọ́ nínú ayé ó ti pọ̀ jù. Èyí tó bá mọ̀ ni wọ́n mọ̀. Akámọ́ ṣírò nǹkan sọ́lọ́run lọ́wọ́. Ọlọ́run òun nìkan ló mọ ètò ilé ayé rẹ̀. Ẹ̀dá kankan ò ní mọ̀ gbà ẹ̀. Oye, ṣé rí tí a bá padà sórí orí ìrun wa yìí, òun ni Áfíríkà ló fi ní ìgbádùn. Tí ẹ bá wo ayé àná, gbogbo nǹkan lọ ní rọrùn. Tí ọba jẹ́ oníṣòwò, bóyá ilé ló wà ni o máa ń tajà nílé, o lè gbọ́jà rẹ sí ẹnu géètì ẹ, ó lè fi àwọn òkúta fi sọ owó tó fẹ́ ta ọjà yẹn síbẹ̀, wá fi ṣàpèjúwe àròkọ síbẹ̀. Bẹ́ẹ̀ nìkan bá ń kọjá, tó bá ti rí, bá ti súnmọ́,
bá ti wọ àròkọ yẹn ó ti mọ owó tó fi ta á dẹ̀ gbowó síbẹ̀ á kó ọjà á dẹ̀ mọ́ lọ ọwọ́ ọ̀rọ̀ ọba jáde lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ ọba débẹ̀ kò fẹ́ dí ọkọ lè fìyàwó ẹ̀ ránṣẹ́ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kò fẹ́ mọ̀ kan tí tó rọ́ṣọlé ilé yìí tí kò sí mọ́ ẹ̀rí àwọn ọba ò lè jàmbá aráàlú ẹ̀ wàhálà ọba lásìkò yẹn ni pé báwo ni ìlú mi ó ṣe tòrò ó sì fẹ̀ sí tí ó sì máa fẹ̀ sí ìjà wọn lásìkò náà ni ìjà ilẹ̀ náà máa ń jà bí wọ́n ṣe máa gbòòrò nínú ọlá àmọ́ ká mú ẹnìkan mọ́ ẹnìkan yẹn irọ́ lórí àṣẹ ń bẹ lọ́wọ́ ọba láti gba ẹ̀ṣákọ́lẹ̀ lọ́wọ́ àwọn àgbẹ̀ aráàlú gan máa ń nífẹ̀ẹ́ láti lọ gbé nǹkan fún ọba aráàlú nífẹ̀ẹ́ láti gbé ọmọ tó bí pé ọmọ mi kó jẹ́ aya ọba àbí aya ọmọ ọba níwèé tá àríwú ẹ̀ mọ́ ní òde tòní ẹ̀rí àwọn pálapàla òde òní kò sí mọ́ ṣé wàá rí kò sí bẹ̀rù mọ́ nígbà táyé wá ń da ayé pé ọlọ́run ni ká ṣe kinní kan fún tí wọ́n gbọ́ lọ́rùn wọn dé àwọn tó kàwé tí wọ́n kàwé jinlẹ̀ àwọn tá a ní ìmọ̀ ní kékeré kan bàtà wọnú yàrá pé ọlọ́run kan lọ bóyá fún wa àwọn ajàmbá wa ni àwọn ajalè wa ni torí ohun tí wọ́n ní pé kò dáa yìí náà tẹ́ bá dé ọ̀dọ̀ wọn lọ́hùn ha bọ́n ṣe ń kẹ́ bọ́n ṣe ń pọ́nlé ẹ̀yìn ó rí pé ṣé ohun tí wọ́n tẹ́mi lọ gbé dànù làwọn ń tọ́jú ohun tó dẹ̀ ní pé ó da fún tó da tó gbé fún gbọ́n tó da náà àwọn gan ò ló lọ́hùn mo sọ nínú program kan jọ sí ẹ bá rántí ẹni mo sọ fún pé tẹ́ bá dé àwọn ilẹ̀ Arab àwọn ilẹ̀ èyìnbó lọ́hùn arúgbó ló ń ṣe ẹ̀sìn àwọn ọ̀dọ́ ibi iṣẹ́ ni wọ́n wà àwọn kámẹ́rà tẹ́ gbé fájú mi lápẹẹrẹ àwọn ọ̀dọ́ ló ń ṣe àwọn machine àwọn mọ́tò àwọn ọ̀dọ́ lẹ́rìí níbẹ̀ ọ̀dọ́ ò ráyè àti lọ ṣẹ̀sìn látàárọ̀ dalẹ́ ẹnu iṣẹ́ ni ọ̀dọ́ wà arúgbó tó ti tàtán tó ti lówó lọ́wọ́ tó gbogbo kò tó kékeré tó ń wá. tí ń retí kọ́lọ́hún wá balẹ̀ ń mú. àwọn nìkan lẹ́bàá nílé ilé ìjọsìn wọn ṣùgbọ́n láfíríkà wọ́n ní pé ọ̀dọ́ ọ̀gbọ̀n lọ fi ṣẹ́ o ọlọ́run ni kó máa sìn ọ̀run ní èrè. ìpàdé monday ọjọ́ ajé tuesday ìṣẹ́gun ẹ̀rí ilé ìjọsìn ni kó wà. ọjọ́ wednesday ogun àkọ́bí. ẹ̀rí wàhálà yẹn gbélé wa lọ́wọ́ ní áfíríkà láti wá rán bá ṣe ń ran tó náà kó lóko ẹrú àwọn ọmọ ọ̀yẹ́ mọ́ jìyà ebi ń pa wá àjẹun àárọ̀ dalẹ́ àjẹtọ̀ àjẹun mẹ́ta lóòjọ́ rí pérí ẹ̀rí láti bẹ̀rẹ̀ ẹ̀ka ní àkíyèsí ló fà á àwọn kìnìún yìí gbọ́dọ̀ padà sẹ́yìn àti wípé àwọ̀ ọ̀bẹ nìkan bẹ́ẹ̀ dá fẹ́ bẹ́ẹ̀ dá kọ̀ òótọ́ padà sáyé òótọ́ irọ́ sì máa gbéra lọ sílé bàbá tó ti wá nítorí ó tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti ṣàwọn ọ̀rọ̀ kan sẹ́yìn tí mo sọ ọ̀rọ̀ kan sẹ́yìn kọ́dà mo kọ̀wé lé mo ní ẹ máa wò mí o dìgbà tí ìfi kó lórí ilẹ̀ ayé ẹ rí i pé ìyàtọ̀ ó bá ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣáko lọ wọ́n á máa padà wá mo fi Ọlọ́run búra fún yín mo fi ilẹ̀ tí sùn búra fún yín ọ̀pọ̀ àwọn tí mo mọ̀ lánàá tájọ ṣe nígbà tí wọ́n halẹ̀ mọ́ irú tiwọn báyìí pípọ̀ wọn ti di oníṣẹ̀ṣe léde wọ́n ti di ọ̀pọ̀ àwọn tí ò lè fira hàn tẹ́lẹ̀ pé àwọn lè ṣe òòṣà ní gbangba wọ́n ti ń ṣe òòṣà ní gbangba báyìí. wọ́n fojú hàn. tẹ́ bá wo àwọn olóòṣà lé ní pípọ̀ ọdún wọn ẹ̀rẹ̀ yín mọ́kàlẹ́ nu wọn lọ́kùnrin lóbi wọn àwọn alájà lẹ́rìí pé wọ́n ń ṣe òòṣà lẹ́ni gidi ló wà Nàìjíríà rẹpẹtẹ wà ń bẹ ní káàkiri àgbáyé àwọn alájà kí ló mú wọn padà sẹ́yìn àdúrà tiwa ló ń gbà àdúrà Oòduà ló ń gbà wípé bẹ́ẹ̀ bá lọ títí ẹ padà sílé kókó bá le títí á padà sórí ẹ̀gbọ̀n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ dandan ni kí ká padà sórí àwọn òkú èṣù àti pé àwọn òfìlẹ̀ tẹ́lẹ̀ àwọn lẹ́yìn ẹ̀yìn lẹ́ lọ bẹ́ẹ̀ lọ títí ẹ padà kọ́ bá wọn ẹ̀rí àwọn lè ló lè ṣe ìrànlọ́wọ́ fún wa nílẹ̀ Áfíríkà làwọn olórí wa wọn ní fi mọ jàǹbá wa tí olórí kan bá tẹ̀sí láti fi ògún búra àbí èṣù búra níwájú ọ̀pọ̀ èèyàn tó bá dalẹ̀ ọmọ ìlú ogun ní máa mú lọ wọ́n mọ̀ wọ́n ṣe yọ kúrò wọ́n mọ̀ tó fẹ́ ṣe fún wa nígbà tí wọ́n ti ń sọ fún wa pé wọ́n fẹ́ jẹ oyè yẹn ni wọ́n ti mọ prógámù wọn lórí wa àwa láàfúrá ọlá ẹbí tó ti gbé síwájú fún wa yẹn tàtẹ́ ti ń pa wá yẹn láà ní kò jẹ́ ká rorí wò láti mọ ohun tí wọ́n bá wa ṣe ó jẹ́ bí ààrẹ ṣe jẹ́ olóòtú. kábíyèsí ọba àṣàmù ìwá ẹ má pè mo bá yín lóye mo pè yín lórúkọ o kàn lá ọba aládé o ẹ foríjì mí
ní orílẹ̀-èdè ti Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí gúdúgbẹ̀ ń mì mẹ́ kọ́lọ̀ mọ́jọ já ẹ̀yà Yíbò wọ́n ń pariwo pé àwọn fẹ́ ya kó lára Nàìjíríà ọjọ́ ti pẹ́ táwọn ti wà lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí àwọn ẹ̀yà Yorùbá ariwo ti pọ̀ jù èdè àìyedè afẹ́ kí Yorùbá dá dúró afẹ́ kí Yorùbá dá dúró lórí tí gbogbo ọmọ Yorùbá ń kọ báwọn kan ṣe ń pé afẹ́ ká dá dúró àwọn kan pé kí ló ṣubú tẹ̀yìn kí lẹ̀ ń sọ jáde lẹ́nu yìí ẹ̀yin sì dáhùn ẹ̀ ní Yorùbá Nàìjíríà ní fídíò yẹn ti jáde ojú wo lẹ fi wò ó n ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ẹ̀yà tí ń bẹ Haúsá gan pariwo Haúsá Nàìjíríà àwọn náà ń pariwo pé àní ẹ̀pin ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Oòduà tó sì ṣẹ̀ wá láti orílẹ̀‐èdè Nàìjíríà ojú wo lẹ fi wò ó gbogbo ọmọ Yorùbá ń ké. ẹ ṣe olóòtú lẹ́ẹ̀kan sí ṣe rí ìbéèrè tí ẹ béèrè yìí tí a bá láàgbọ́ irọ́ ni lórí agbọ́ láì mọye kódà a wà lẹ́nu ẹni tí àwa náà ń sọ gbólóhùn kan sí méjì sáàrin náà. wọ́n ti rí yín. ṣe rí lákọ̀ọ́kọ́ náà àwọn wá láti mi wọn wá láti ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Oòduà ni wọ́n ti wá nítorí lásìkò tí wọ́n bá láti ní gbéra nílẹ̀ Ọ̀yọ́ wọn àti ìgbà Nàìjíríà wọn àti ìgbà Nàìjíríà ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá wọ́n ti débí kó tó di pé àwọn tí tó ń pín ìlú àwọn apín ìlú tí wọ́n colonize wa tí wọ́n fún ní Nàìjíríà ní 1960 ibi náà wọ́n fún ní Benin lásìkò tí wọ́n débí gan Dahomey ni wọ́n bá Benin ibi náà dínà tó bá ọlọ́sọ bí ní Benin oyé ló túmọ̀ sí pé nígbà tí à ń gbọ́ awuyewuye bó ṣe ń lọ tá a ṣèwádìí lẹ́nu àwọn àgbààgbà kan tá a sọ wá fi Ifá béèrè lérí àwọn torí gbogbo tá a bá fẹ́ ṣe wọ́n ní ká máa bi Ifá léèrè gẹ́gẹ́ bí olùtọ̀nà wa nílẹ̀ Oòduà a rí i pé ọ̀rọ̀ táwọn ẹni yìí ń sọ ó ń bá ọ̀rọ̀ tí àwa gan ti gbọ́ rí lẹ́nu àwọn bàbá wa ó ń bá mu ẹ̀rí láàrin yẹn àwa ní kò sí ṣe kò sáì ṣe kìíní láti wáyé nítorí bí ò bá wáyé ìdààmú ni fún ọmọ Oòduà ẹ bá béèrè pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀. kí ló dé gbogbo ọmọ Yorùbá ń béèrè pé kí ló dé. ṣe rí ẹ̀yà Yorùbá ẹ̀yà Oòduà gbogbo ẹnu mo fi sọ kò pé méjì lágbàáyé tó bá pé méjì ǹjẹ́ àárí ẹ̀yà kan fi kúnra wa sí méjì àárín tó mẹ́ta nítorí tí ẹ bá rí nínú èdè Yorùbá pé ó lé nínú ìṣe Yorùbá pé ó lé nínú ìwà Yorùbá pé ó lé ìmúra bákan náà ìbọ̀wọ̀ respect bákan náà ṣe wá rí ká ṣe òwò ká mú owó ṣe ká pa owó wálé ká mọ ohun tá fèrè ṣe ká mọ ohun tá fojú owó ṣe Yorùbá ló ní ká tún ní làákàyè láti fi ọ̀rọ̀ kan fi sọ ọ̀rọ̀ mẹ́ta mẹ́rin márùn Yorùbá ló ní ká fojú sọ̀rọ̀ ká fara sọ̀rọ̀ ká pààrọ̀ kò fi sọ̀rọ̀ Yorùbá ló ní léyìí tí a rí nínú àwọn ẹ̀yà mìíràn ọ̀pọ̀lọpọ̀ èdè ìrànlẹ́ ni wọ́n yá èdè Yorùbá àwọn ìṣe Yorùbá lò ẹ wo lẹ́bẹ̀ẹ́ níwájú lé ní agbádá bùbá lé ní ó di ohun tí gbogbo wa ń wọ Yorùbá ló ní ìlẹ̀kẹ̀ Yorùbá ló ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà mẹ́ka ṣé wá rí nígbà tí wọ́n pa wá pọ̀ yìí tí wọ́n so ẹ̀yà mìíràn mọ́ wa kò jẹ́ ká rí kankan rò mọ́ nítorí báwo ló lè ṣe gbà kò lè ṣeé ṣe nígbàtí èmi bá ní pé báyìí ní ṣe tí ẹranko tọ̀hún ní pé báyìí lòun ó ṣe ẹnìkan lòun fẹ́ lọ wájú ẹnìkan ní pé irọ́ ẹ̀yìn ló yẹ ká kọ́kọ́ lọ ná ibẹ̀ lẹ́wà títí ilẹ̀ oṣù ilẹ̀ ó mọ̀ sí yín
ó jẹ́ kí Yorùbá kó má lè ríwájú lọ láti ìgbà tí wọ́n ti gbé wọ́n ti so wọ́n papọ̀. Àwọn olórí wa tí wọ́n fi ń jẹ olórí láti gbà yẹn sẹ́, wọ́n ti wá kọ́ wọn ní àwọn irọ́ kan, wọ́n ti jẹ́ kó owó kó ranjú sí wọn, wọ́n jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ ènìyàn kó má dùn kankan ní ojú wọn mọ́. Pálápẹ́ lọ́dọ̀ tí wọ́n lọ́hùn àwọn ẹ̀jẹ̀ yẹn náà fi ń sanwó. Wọ́n ti wá kọ́ àwọn olórí, wọ́n bá ti kó wọn ní ibi tó ti ń kàwé yẹn náà ti ń kọ́ wọn ní gbogbo àwọn ìṣe burúkú yẹn léyìí tí kò sí ilẹ̀ Yorùbá láàánú. Wọ́n mọ̀ yẹn, wọ́n mà lè jò gbà, wọ́n mọ̀ yẹn gbà mọ́ra. Eléyìí kò jẹ́ kí Yorùbá lè jẹ́ ẹni tó mọ̀ pa èèyàn. Ẹ̀rí bọ́n ṣe kó wa pọ̀ yìí kò jẹ́ ká rorí tí ìlọsíwájú yóò fi bá àwa gangan fúnra wa. Ilẹ̀ Yorùbá. Bálẹ̀ Yorùbá. Ẹ̀rí ó ń jẹ́ kí gbogbo wàhálà wa pátá sí kó máa já sí òfo. Kò sí ohun tó lè mọ̀ ṣe. Ẹ wá wò gbogbo agbára tí a fi ń darí ìlú, ta fi ń darí ìjọ ọwọ́ Yorùbá ló wà. Wọ́n wá gbogbo ọ̀nà títí wọ́n bu àtẹ̀lù agbára yẹn. Wọ́n ní kò dára rárá, kódà wọ́n lé gbogbo èèyàn kó ń di agbára àwọn nǹkan ìbílẹ̀ wọn débi orúkọ tí ẹni yẹn ń jẹ́ gan. Wọ́n ní orúkọ yẹn kò dáa, ọba gbórúkọ yẹn sórí iná ló wọ̀, wọ́n á change orúkọ yẹn. Wọ́n sọ̀rọ̀ mí ní kọ́kọ́rọ́, wọ́n sọ̀rọ̀ mí di òkúta, wọ́n sọ̀rọ̀ mí di igi tóun náà mọ̀, ó dẹ̀ ń gbọ́ inú ẹ̀dẹ̀ ń dùn. Ẹ̀rí ṣẹ́rí tí a bá pín yìí, òun ni a yóò fi mọ̀ pé ẹ̀yà kan ń bẹ lágbàáyé tí Ọlọ́run jogún ìmọ̀ àti làákàyè fún. Ìdí nìyẹn tí a gbọ́dọ̀ gba èèyàn jù ní gbogbo ọ̀nà kárí pé kí ni ìwà ṣíṣe. Ọlọ́run wọn bá wa ṣe gbogbo ìfátà ń dá, gbogbo ìrìnàjò tá a rìn lórí kíní yìí, wọ́n fi yí wa pé yóò ṣeé ṣe, kì í ṣe àwọn àkọ́kọ́ tá a kọ́ fẹ́ gba kíní yìí. Àìmọye ìlú ló ti rìn, wọ́n ti gbà, wọ́n ti pín. Ohun tá a sì ń wí rèé, a kì í béèrè fún òmìnira. Ẹ̀yin tẹ́ wò mí ẹ máa gbọ́ mi o, a kì í tọrọ òmìnira. A kì í béèrè pé ẹ jọ̀ọ́ a fẹ́ lọ, a máa ń jagbà ni. Òmìnira a máa ń jagbà ni. Yẹn ń tọrọ òmìnira. Kárí pé ẹ jẹ́ ká kọ̀wé lọ sí ẹnìkan sáì fún wa. Kí ni a máa ń jagbà ni? Ẹ̀mí tí ó lọ, ẹ̀mí tí ó kù ó kù. Àwọn tó ti kú láti bí ẹgbẹ̀rún ọdún 2 mẹ́ta, wọn ìdọ́run, wọ́n kù ní afẹ́fẹ́ tí wọ́n ń bá fẹ́fẹ́ ṣe. Ayé bá parẹ́ lọ Ọlọ́run tó gbé wa dìde gẹ́gẹ́ bá ṣe wí nínú àwọn ìwé kan tá a kà. Ẹ jẹ́ ká jà fún eléyìí ká lè délẹ̀ ìlérí. Àwa a lè nígbà tí dàgbà, a sì lè pẹ́ra ní ọ̀dọ́, ṣùgbọ́n à ń lọ ni. Àwọn tá a fi lẹ̀ yìí báyìí náà ká rí pé a ti gbé ṣòkòtò kalẹ̀ fún wọn, kọ́mọ ọ̀rán bùbalẹ̀ lórí. Bí ò síbẹ̀ èpè nínú sàárè. Alátìjà fún àwọn ọmọ wa yìí ká rí pé ìran wa ó dá dúró, làákàyè àtọpọlọ tí wọ́n Ọlọ́run fi jíǹkì wọn, kí wọ́n máa lò lórí ilẹ̀ wọn, kí wọ́n lè dá wa mọ̀ lágbàáyé pé ẹ̀yà báyìí ni máa ń ṣe báyìí. Ẹ bá wá nǹkan báyìí, ẹ bá dé ìlú báyìí, ẹ rí nǹkan báyìí. Lẹ́yìn Nàìjíríà ìtumọ̀ ẹ̀ kò sí túmọ̀ kan fún Nàìjíríà. Wọ́n kó ẹran àyà àti èèyàn papọ̀. Ẹ̀rí kò lè ṣeéṣe, kò lè wọ́ọ̀kì. Nígbà táwa gbọ́ kódà ṣẹ́rí mi tí mo tẹ́ ẹ wò yìí, mi ì mọ̀ tí gbogbo ọba tó kù ń bílẹ̀ Benin o, ṣùgbọ́n mo mọ́ra mi torí mo mọ́lé, mo mọ orí irun mi, ọmọ Odùduwà ni mí. Láti ìgbà tí mo ti wá ayédèsí, ìṣe mi ò yàtọ̀ sí ìṣe tí mo bá lọ bàbá ńlá mi. Mi ò gbọ́dọ̀ gbọ́ pé ìran mi fẹ́ gba òmìnira kí wọ́n á dákẹ́ lórí. Gbogbo agbára tí a bá ní a ṣàdórí eléyìí láti rí pé a rí òmìnira yìí gbà, torí yóò ṣeé ṣe. A gbọ́ nínú àwọn ìwé kan wọ́n sọ fún wa pé àti 2014 ni ó ti yẹ ká ti máa lọ ní okùn tàbí gbè wá ti já. Ṣùgbọ́n àwọn aríjẹ níbàjẹ́ yìí wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n ń tẹ̀ wá mọ́lẹ̀, wọ́n á jẹ́ ká lọ. Ṣùgbọ́n àsìkò tí wá tó. Ẹ̀rí mo ṣe ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jà fún eléyìí pé ẹ tẹ̀síwájú, kò ní rẹ̀ yín, kò sì ní sú yín, á jọ débẹ̀ lágbára Ọlọ́run.